láti máa ṣekú pa àwọn ológun ilẹ̀ Iran. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Agbábọ́ọ̀lù Super Eagles nígbà kan rí Henry Nwosu ti jáde láyé o. Ọ̀pọ̀ pàdánù ẹ̀mí wọn bí àwọn adaranjẹ̀ ṣe tún ṣèkọlù sílùú Benue. Ó mà ṣe o, àwọn agbébọn ṣekú pa oníṣòwò kẹ́bì kan, wọ́n tún jí ìyàwó rẹ̀ olóyún gbé sá lọ. Ẹ̀fún àbí èdì, ọ̀dájú ọkùnrin kan gún ọ̀rẹ́ rẹ̀ pa dojú ikú l'Ondo. Ilé ẹjọ́ dájọ́ ikú fún àwọn mẹ́ta fẹ̀sùn ṣíṣekú pa olóògùn òyìnbó pharmacist kan. Bákan náà ló rán èèyàn kan lẹ́wọ̀n fún ẹ̀sùn kíkópa nínú ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Rivers. Kó nílé ó gbọ́ kó sọ fún toko o. Gbálẹ̀-ń-gbàtà olóṣooṣù yóò bẹ̀rẹ̀ padà lẹ́kọ̀ọ́ lóṣù kẹrin ọdún 2026. Ìjọba Èkó ló kéde rẹ̀ bẹ́ẹ̀. Gbódòǹró sọ ṣẹlẹ̀ o. Fàákájà bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí kíkọ́ ṣọ́ọ̀bù nílùú Ẹdẹ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìbọlá fún ló jẹ́ láti máa ṣekú pa àwọn ológun ilẹ̀ Iran. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump sọ̀rọ̀ sókè lọ́jọ́ Ẹtì Friday pé òun ní ìmọ̀lára ìbọlá fún ni láti máa ṣekú pa àwọn ọmọ ẹgbẹ́ olùdarí ilẹ̀ Iran. Ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí àwọn aláìníláárí. Ó ní wọ́n ti ń ṣekú pa àwọn ènìyàn aláìṣẹ̀ káàkiri ayé fún ọdún mẹ́tàdínlógójì. Ó ní nísinsìnyí òun gẹ́gẹ́ bí ààrẹ kẹtàdínlọ́gọ́ta 47 tilẹ̀ Amẹ́ríkà òun pa wọ́n. Trump ní ẹ wo ìbọlá fúnni ńlá tí ó jẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ní kété lẹ́yìn ọ̀gànjọ́ òru ní Washington. Olùdarí àgbà ilẹ̀ Iran tẹ́lẹ̀ rí Ali Khamenei àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí alẹ́nulọ́rọ̀ mìíràn ní Tehran ni wọ́n ti pa láti ìgbà tí Amẹ́ríkà àti Israel ti bẹ̀rẹ̀ ogun ní ọjọ́ 28 oṣù kejì. Trump tún tako àwọn ìròyìn tó béèrè nípa àṣeyọrí ìpolongo iléeṣẹ́ ológun. Ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé Amẹ́ríkà ló ń borí ìjà náà. Ó sọ pé àwọn ológun Iran ń parun, àwọn sì ti pa àwọn olórí wọn run kúrò lórí ilẹ̀ ayé. Ó ní àwọn ní agbára ìbọn tí kò láfiwé, ohun ìjà tí kò lópin àti àkókò púpọ̀. Trump gbé sójú òpó ayélujára Truth Social rẹ̀ báyìí pé ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn aláìgbọ́n aláìníláárí wọ̀nyí. Akọ̀wé iléeṣẹ́ ààbò ilẹ̀ Amẹ́ríkà Pete Hegseth sọ pé àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà yóò mú kí ìkọlù wọn le sí láti ọjọ́ Ẹtì. Ó sì ṣèlérí àwọn àdó olóró ìbúgbàmù tó le jùlọ láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀. Ó sọ̀rọ̀ yìí fún àwọn akọ̀ròyìn níbi ìpàdé àwọn oníròyìn lọ́jọ́ Ẹtì pé nítòótọ́ ọjọ́ yìí ló tún jẹ́ ọjọ́ ìkọlù ìbúgbàmù àfòdàgború tó ga jùlọ tí ilẹ̀ Amẹ́ríkà ti sọ sójú ọ̀run ilẹ̀ Iran àti Tehran. Agbábọ́ọ̀lù Super Eagles nígbà kan rí Henry Nwosu ti jáde láyé o. Agbábọ́ọ̀lù Super Eagles nígbà kan rí Henry Nwosu dágbére fáyé pé ó dìgbà. Akẹgbẹ́ rẹ̀ Ṣẹ́gun Ọdẹ́gbàmí ló fi ìkéde ikú àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ọ̀hún léde lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí. Ọdẹ́gbàmí sọ pé ikú olóògbé náà wáyé lẹ́yìn tó bá àìsàn kan fínra fún odidi ọjọ́ 5 gbáko. Nínú ìkéde náà, Ọdẹ́gbàmí sọ pé lẹ́yìn tó ti bá àìsàn náà fínra fún odidi ọjọ́ 5 nílé ìwòsàn ló jáde láyé. Ọdẹ́gbàmí ní ẹni tí òun máa ń pè ní youngest millionaire ti fi ayé sílẹ̀ ní aago 4 àárọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé nílé ìwòsàn fásitì ìpínlẹ̀ Èkó níbi tó ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run láti ọjọ́rú Wednesday. Ọdẹ́gbàmí ní pẹ̀lú ọgbẹ́ ọkàn lòun fi kéde ikú olóògbé ọ̀hún. Lẹ́yìn náà ló gbàdúrà pé kí Elédùà tẹ́ sí afẹ́fẹ́ rere kí ó sì tu àwọn ẹbí rẹ̀ nínú. Àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù náà tó dolóògbé Henry Nwosu wà lára àwọn tó kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà AFCON fún Nàìjíríà lọ́dún 1980. Lásìkò ìdíje náà lọ́dún 1980, Nwosu ló kéré jùlọ nínú gbogbo àwọn agbábọ́ọ̀lù tó ṣojú Nàìjíríà. Ikú Nwosu yìí ló ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí olùkọ́ni Super Eagles tẹ́lẹ̀ Adégbòyè Onígbìndé náà jáde láyé. Onígbìndé ló kó àwọn agbábọ́ọ̀lù Super Eagles lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA World Cup tó wáyé lórílẹ̀-èdè Japan àti South Korea
lọ́dún 2002. Nwosu àti Onígbìndé kó ipa ribiribi nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá Nàìjíríà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù Green Eagles lẹ́yìn ọdún 1980. Ẹni ọdún 62 62 years ni Henry Nwosu kó tó dágbére fáyé. Ọ̀pọ̀ pàdánù ẹ̀mí wọn bí àwọn adaranjẹ̀ ṣe tún ṣèkọlù sílùú Benue. Ó mà ṣe o, ọ̀pọ̀ àwọn èèyàn ló tún jọ́lọ́run nípè nínú àkọ̀tun ìkọlù sílùú Òjàlété níjọba ìbílẹ̀ Apá nípínlẹ̀ Benue nípasẹ̀ àwọn afurasí adìyàmọ́ra agbébọn adaranjẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìkọlù tó wáyé lálẹ́ ọjọ́ Ẹtì Friday tó mú kí ọ̀pọ̀ àwọn aráàlú farapa yánnayànna nígbà tí ọ̀pọ̀ àwọn míì sì tún dàwátì. Olùgbé ìlú kan tí kò fẹ́ kán dárúkọ òun bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásàálẹ́ ọjọ́ Ẹtì Friday pé àwọn aṣèkọlù náà ya wọ ìlú pẹ̀lú ọ̀pọ̀ màálù tí kò lóǹkà ṣáájú kí wọ́n tó dáná ìbọn ya àwọn olùgbé ìlú tó ń darí padà bọ̀ láti oko kaṣú wọn. Gẹ́gẹ́ bí ẹni tó ní kán forúkọ bòun láṣìírí ṣe sọ, ó ní ìkọlù náà bani lọ́kàn jẹ́. Iye àwọn olùfarakásá tó pàdé ikú òjijì àti àwọn tó farapa lé ní 15, èyí tó mú káwọn èèyàn sá àsálà fún ẹ̀mí ara wọn. Ó ní àwọn ti ṣàwárí òkú èèyàn 15 nígbà tí àwọn 11 sì farapa. Ó ní àwọn olùfarakásá tó farapa ti jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn ní Ugbopo, olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Apá. Bákan náà, olùgbé ìlú tí àwọn adaranjẹ̀ ṣèkọlù sí tó pe orúkọ ara rẹ̀ ní Abu Ebel sọ wípé àwọn adaranjẹ̀ ló ṣèkọlù sílùú àwọn tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn ó lé ní 15. Ó sọ pé ìlú àwọn ti dahoro pátápátá báyìí, wọ́n ké sí ìjọba kó wá gba àwọn kalẹ̀. Kò sí ààbò ní gbogbo agbègbè náà. Ó ní àwọn èèyàn aláìṣẹ̀ tí wọ́n ń wá oúnjẹ òòjọ́ wọn lọ ní àwọn adaranjẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpakúpa. Wàyí o, alága ìjọba ìbílẹ̀ Apá Ọ̀gbẹ́ni Adams Ada Ochega fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lórí fóònù ìbánisọ̀rọ̀, ṣùgbọ́n ó sọ wípé òun kò tíì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìkọlù náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Udeme Edet lórí ìṣẹ̀lẹ̀ náà lórí fóònù ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ ló já sí pàbó. Ó mà ṣe o, àwọn agbébọn ti ṣekú pa oníṣòwò kan Sufiyanu Garba àti ìyàwó rẹ̀ olóyún sálọ lásìkò ìkọlù sí ilégbèé wọn ní agbègbè Badariya ní Birnin Kebbi nípínlẹ̀ Kebbi. Ìkọlù ọ̀hún ló wáyé ní kùtùkùtù ọjọ́ Ẹtì Friday ní ìjọba ìbílẹ̀ Birnin Kebbi. Ẹ̀gbọ́n ìyá olóyún tí wọ́n jí gbé lọ́kùnrin Muhammed Yauri fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìkànnì Channels ní Birnin Kebbi lọ́jọ́ Ẹtì Friday. Yauri ṣàlàyé pé àwọn agbébọn ya bo ilégbèé wọn tí wọ́n sì dáná ìbọn ya Garba. Lẹ́yìn tí wọ́n ṣekú pa á tán, níṣẹ́ ni wọ́n tún jí ìyàwó rẹ̀ Zainab Muhammed Yauri gbé sá lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀. Ó tẹ̀síwájú nípa sísọ di mímọ̀ pé olóògbé náà ti jẹ́ bíbò mọ́lẹ̀, ó ti jẹ́ sísin lọ́sàn-án ọjọ́ Ẹtì Friday nílànà ẹ̀sìn Mùsùlùmí ní ibojì Birnin Kebbi. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Basir Usman tún fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday. Usman sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó wáyé lówùúrọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ 13 oṣù kẹta ọdún 2026 ní agbègbè Badariya nípínlẹ̀ Kebbi, èyí tó yọrí sí ikú Sufiyanu Garba ẹni ọdún 35 35 tí wọ́n sì tún jí ìyàwó rẹ̀ gbé sá lọ. Usman fi kún pé lójú ẹsẹ̀ làwọn agbófinró ti jẹ́ dídarí lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lẹ́yìn ìtanilólobó. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ tó pọn dandan. Ìṣẹ̀lẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ kan tí àwọn agbébọn ṣekú pa ó kéré tán èèyàn 14 tí wọ́n sì tún ṣe ọ̀pọ̀ léṣe nínú ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé níjọba ìbílẹ̀ Dandun àti Musawa nípínlẹ̀ Katsina. Ẹ̀fún àbí èdì, ọ̀dájú ọkùnrin kan gún ọ̀rẹ́ rẹ̀ pa dójú ikú l'Ondo mà ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti nawọ́ gan afurasí kan tórúkọ rẹ̀ ń jẹ́ Johnson Daniel fẹ̀sùn gígún arákùnrin kan Àríyọ̀tìmílẹ́yìn ọmọ ọdún 18 18 pa dójú ikú ní Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jímọ̀ sọ èyí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta
lọ́jọ́ àbámẹ́ta sátidé lákùrẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Jimoh sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé olùfarakásá náà ló jẹ́ gígún pa dójú ikú lásìkò fàákájà pẹ̀lú àfúrásì náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ìfigbóró òfin gbé àfúrásì náà tó lọ́wọ́ nínú ṣíṣekú pa Àríyọ̀ Amos Tìmílẹ́yìn lẹ́yìn aáwọ̀ yanpanyanrin tó ṣẹlẹ̀ náà múlẹ̀ nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Gẹ́gẹ́ bó ṣe wí, olùfarakásá náà ló jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn Federal Medical Center FMC Ọ̀wọ̀ níbi tí oníṣègùn òyìnbó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti dágbére fáyé ni wọ́n ṣe dé ọgbà ilé ìwòsàn. Jimoh fi kún pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣe bẹ́ẹ̀ ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì ṣàwárí ọ̀bẹ tí wọ́n gbàgbọ́ pé òun ni afurasí lò láti ṣekú pa ẹni náà. Lẹ́yìn náà ni wọ́n fi síkùn òfin gbé afurasí ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹjọ́ náà ti jẹ́ títari lu ẹ̀ka iléeṣẹ́ agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Agbẹnusọ ọlọ́pàá sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ń bá mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn. Wọ́n rọ àwọn aráàlú láti yàgò fún ìpalára gbọ́nmi sí omi òtó lásìkò tí wọ́n bá yanjú ọ̀rọ̀ tàbí pẹ̀tù sí aáwọ̀ yanpanyanrin. Wàyí o, àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà náà sọ wípé olùfarakásá náà àti afurasí ọ̀hún ló jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n sì máa ń rí papọ̀ lágbègbè wọn. Ilé-ẹjọ́ dájọ́ ikú fún àwọn mẹ́ta fẹ̀sùn ṣíṣekú pa olóògùn òyìnbó fámásìsì kan. Bákan náà ló rán èèyàn kan lẹ́wọ̀n fún ẹ̀sùn kíkópa nínú ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Rivers. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Rivers tó fìdí jókòó ní Port Harcourt ti dájọ́ yíyẹgi fún àwọn ọkùnrin mẹ́ta kan títí tẹ̀mí yóò fi bọ́ lára wọn fẹ̀sùn ṣíṣekú pa olóògùn òyìnbó pharmacist kan níjọba ìbílẹ̀ Kana nípínlẹ̀ náà. Àwọn ọ̀daràn náà ni Confidence Kirini tí ọ̀pọ̀ mọ̀ sí General Ila, Precious Monia àti Soniabari Saga ni wọ́n ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún nígbà tí olùjẹ́jọ́ míì Loveday Lega jẹ́ ríran lẹ́wọ̀n gbére fẹ̀sùn kíkópa nínú ẹgbẹ́ òkùnkùn. Àwọn mẹ́rin náà ni wọ́n ṣèdájọ́ fún lílọ́wọ́ nínú ṣíṣekúpa olóògùn òyìnbó Melnano Sunday nílùú Yapo níjọba ìbílẹ̀ Kana lọ́jọ́ 5 oṣù kẹta ọdún 2019. Ẹni tó ń gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, onídàájọ́ Augusta Chukwu ni olùjẹ́jọ́ náà jẹ̀bi nínú ìwà ọ̀daràn ọ̀hún tó jọmọ́ ti ẹgbẹ́ òkùnkùn. Ó ṣèdájọ́ ikú fún Kirine, Monia àti Zaga fún ẹ̀sùn ìdìtẹ̀, ìgbìmọ̀pọ̀, kíkópa nínú ẹgbẹ́ òkùnkùn, ìjínigbé àti ìṣekúpani nípa yíyẹgi fún wọn títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn wọn. Lega ni wọ́n dá lẹ́jọ́ ẹ̀wọ̀n gbére fún kíkópa nínú ìwà ọ̀daràn ẹgbẹ́ òkùnkùn. Onídàájọ́ Chukwu sọ wípé àwọn ìgbìmọ̀ agbẹjọ́rò ti ṣàṣeyọrí nípa fífi ẹ̀rí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀daràn mẹ́rin náà múlẹ̀. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe wí, àwọn ọ̀rọ̀ ìjẹ́wọ́ àti àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó tó jẹ́ gbígbé kalẹ̀ níwájú ilé ẹjọ́ ṣàfihàn pé àwọn ọ̀daràn náà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn Iceland Secret Court dìtẹ̀gbìmọ̀pọ̀ jí olùfarakásá gbé tí wọ́n sì dá ẹ̀mí rẹ̀ légbodò. Ilé ẹjọ́ gbọ́ pé lẹ́yìn tí wọ́n ṣekú pa olóògùn òyìnbó pharmacist náà, níṣe làwọn aṣeláàbí náà gé orí àti àwọn ẹ̀yà ara rẹ̀ mìíràn tí wọ́n sì ju ìyókù ara rẹ̀ sínú ṣáláńgá tí wọ́n sì gbé orí náà lọ ojúbọ kan tó wà nínú igbó ní agbègbè ìlú náà. Adájọ́ dájọ́ pé kí Lega lọ lo ìyókù ayé rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nígbà tí Kirine, Monia àti Saga yóò jẹ́ yíyẹgi fún títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn wọn. Agbẹjọ́rò fún àwọn ọ̀daràn náà kọ̀ láti sọ̀rọ̀ lórí ìdájọ́ náà. Ẹ̀wẹ̀, agbẹjọ́rò Precious Odu, olórí ìgbìmọ̀ agbẹjọ́rò ìpínlẹ̀ láti ẹ̀ka iléeṣẹ́ ẹ̀rọ ìdájọ́ ìpínlẹ̀ Rivers, ṣe bẹ́ẹ̀ gbóríyìn fún ilé ẹjọ́ náà fún ohun tó pè ní iṣẹ́ takuntakun tó lóòrìn. Ó fi kún pé ìdájọ́ náà pèsè ìdájọ́ òdodo fún olóògbé àti àwùjọ. Kó nílé ó gbọ́ kó sọ fún toko o. Gbalẹ̀-ń-gbàtà olóṣooṣù yóò bẹ̀rẹ̀ padà lÉkòó lóṣù kẹrin ọdún 2026. Ìjọba Èkó ló kéde rẹ̀ bẹ́ẹ̀. Gbalẹ̀-ń-gbàtà tó máa ń wáyé lóṣooṣù nípìnlẹ̀ Èkó tẹ́lẹ̀ ní ètò ti parí lórí rẹ̀ láti bẹ̀rẹ̀ padà báyìí tí yóò sì gbéra sọ lóṣù kẹrin ọdún 2026 yìí. Gẹ́gẹ́ bí amòfin Tòkunbọ̀ Wahab, kọmíṣánná fún ètò àyíká àti omi nípìnlẹ̀ Èkó ṣe kéde lọ́jọ́ àbámẹ́ta Sátidé, ó ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2026 yìí ní àtúnṣe àyíká tí ọ̀pọ̀ èèyàn máa ń pè ní environmental náà yóò bẹ̀rẹ̀ padà káàkiri ìlú Èkó. Kọmíṣánná ọ̀hún fi kún pé aago 6 àbọ̀ ìdájí sí aago 8 àbọ̀ àárọ̀
ni ètò gbalẹ̀ngbàtà olóṣooṣù náà yóò máa wáyé àti pé sátidé tó bá kẹ́yìn oṣù ni yóò máa wáyé pẹ̀lú. Lásìkò tí ìmọ́tótó àyíká náà bá ń lọ lọ́wọ́, ìjọba rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti tún àyíká wọn ṣe. Wọ́n ní kí wọ́n kó àwọn kòtò ìdààmú tó bá wà níwájú ilé wọn, kí wọ́n sì da ìdọ̀tí tí wọ́n bá kó jọ nù lọ́nà tó bá òfin mu. Bákan náà ni kọmíṣánná tó gba ẹnu ìjọba Èkó kéde náà sọ pé àjọṣe gbogbo èèyàn tó bá jẹ́ ọmọlúàbí Èkó léyìí láti ní ètò àlàáfíà tí omíyalé yóò jìnnà sí. Bí ẹnikẹ́ni bá fẹ́ tàpá sí òfin ìmọ́tótó yìí, ìjọba ìpínlẹ̀ Èkó ní àwọn ti wà nílẹ̀ bìbà láti jẹ́wọ́ ìjọba fún irú ẹni bẹ́ẹ̀. Tí ẹ ò bá gbàgbé, aago 7 àárọ̀ sí 10 ní ètò gbalẹ̀ngbàtà olóṣooṣù náà máa ń wáyé tẹ́lẹ̀ nípìnlẹ̀ Èkó ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá kẹ́yìn oṣù. Ṣùgbọ́n wọ́n wọ́gi lé lóṣù kọkànlá ọdún 2016 lórí ẹ̀sùn pé ó ń dí lílọ bíbọ̀ lọ́wọ́. Ọdún kẹwàá lẹ́yìn rẹ̀ sì rèé tí ètò náà yóò tún bẹ̀rẹ̀ padà. Gbódùn ránṣọ́ ṣẹlẹ̀ o, fàákájà bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí kíkọ́ ṣọ́ọ̀bù nílùú Ẹdẹ. Níṣe lọ̀rọ̀ di ẹni orí yọ ó dilé ní òwúrọ̀ ọjọ́ Thursday ọjọ́ 12 oṣù kẹta ọdún 2026 nígbà tí aáwọ̀ ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party tẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn jàǹdùkú ọmọ ẹgbẹ́ òṣèlú Accord ló yarí pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC kò lẹ́tọ̀ọ́ láti kọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé sí ọjà tìmì tó wà ní agbègbè Òkè Gádà nílùú Ẹdẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. Alága ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ arákùnrin Adéyẹmí Elliot tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣọ́ọ̀bù ìgbàlódé sí ọjà tìmì tó wà ní agbègbè náà kí àwọn jàǹdùkú tí wọ́n fura sí pé ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ṣàdédé da ètò náà rú. Ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ ṣàlàyé pé ṣàdédé ni àwọn jàǹdùkú tí wọ́n dé fìlà ọmọ ẹgbẹ́ òṣèlú Accord ya wọ ibi tí wọ́n ti fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣọ́ọ̀bù ìgbàlódé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju òkúta lu gbogbo àwọn tó péjọ síbẹ̀. Ó ní eléyìí ló mú kí gbogbo àwọn èèyàn tó péjọ síbẹ̀ túká tí ọ̀rọ̀ náà sì di bó o lọ yà fún mi. Ó sọ pé ìgbésẹ̀ náà mú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni ní ààbò ìlú àti àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yin afẹ́fẹ́ tajútajú sí òkè láti lè dáàbò bo àwọn èèyàn tó wà níbẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ arákùnrin Adéyẹmí Elliot ṣàlàyé pé ṣọ́ọ̀bù ìgbàlódé ni òun fẹ́ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí ètò sì ti bẹ̀rẹ̀ kí àwọn tó ṣàdédé rí àwọn jàǹdùkú tí wọ́n ya wọ ibi tí àwọn ti fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣọ́ọ̀bù ìgbàlódé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju òkúta lu àwọn. Ó ní àwọn jàǹdùkú náà dé fìlà ọmọ ẹgbẹ́ òṣèlú Accord sí orí wọn tí wọ́n sì ń sọ fáwọn pé àwọn kò ní àṣẹ kankan láti kọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé sí ọjà tìmì rárá. Arákùnrin Adéyẹmí tún ṣàlàyé wípé ìdí tí àwọn fẹ́ kọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé náà ni láti máa pawó wọlé sí àpò ìjọba ìbílẹ̀ tí wọn yóò tún mú kí ọrọ̀ ajé agbègbè náà àti ìpínlẹ̀ Ọ̀ṣun gbé pẹ́ẹ́lí sí i. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn èrò tó wà ní agbègbè náà ló farapa níbi ìkọlù náà tí ọ̀pọ̀ nínú wọn sì wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú ọ̀rọ̀ tirẹ̀, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Òjẹ́lábí ṣàlàyé pé bí ọ̀rọ̀ náà ti dé etí àwọn bẹ́ẹ̀ ni ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìkọlù náà tó ṣèlérí pé ẹnikẹ́ni tí ajé ọ̀rọ̀ náà bá sí mọ́ lórí yóò fi mú kó ata òfin. Ó wáá fi dá gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé kí wọ́n lọ fi ọkàn balẹ̀ lórí ìjà òṣèlú pé àwọn ti ṣetán o láti pèsè ààbò tó dájú fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Títí di àsìkò yìí, àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú Accord Party ò tí ì ṣàlàyé bóyá irọ́ ni ẹgbẹ́ òṣèlú APC ń pa mọ́ àwọn.